kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa, agbára àtẹ̀dá láṣẹ Èdùmàrè. Àwa àti yín á mọ̀ lọ́rẹ́ o, á mọ̀ bọ̀rẹ́ torí pé ìkọ́ kìí kọ́ bálá, ìtàkùn kítàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu, fínní ládìẹ tó kù ìmọ̀bọ̀. Àwa àti yín á mọ̀ lọ́rẹ́ o, á mọ̀ bọ̀rẹ́, àwọn ajogun ò ní lágbára lórí ayé wa. Gẹ́gẹ́ bí ìṣe wa nípa ipò alága lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà tí à ń bá bọ̀. Mo ṣe ètò kan ní bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn tí mo ní àwọn ẹ̀yà Ìgbò báwọn náà ti ń dìde, wọ́n ti ń fi ẹ̀hónú hàn lórí bí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ti fẹ́ sọ Sultan tìlú Sókótó Ọọ̀ni tilé Ifẹ̀ di alága títí láéláé tí ò ní yí padà, ìyẹn permanent chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo ti ṣe oríṣiríṣi ètò nípa rẹ̀, mo dẹ̀ ti mú èrò àti òye àwọn èèyàn mo ti mú wá fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó ti fi messages ṣọwọ́ sí wa, ṣùgbọ́n tí mo fẹ́ mú wá tí mo fẹ́ kájọ gbọ́ ó ní fídíò kan tí Àṣàrí Dòkúbò tí ó ṣe èrò àti ìwòye tiẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. Màá mú wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́. Ìgbà tí mo ṣe ètò yẹn pé àwọn ọmọ Ìgbò náà ti ń fapá jánú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò gbàgbọ́, wọ́n rò bí bóyá àdárò tàbí àdásọ lórí ìkànnì yìí ni. Ìdí nìyẹn tó jẹ́ kí n fẹ́ mú fídíò yìí wá tí mo fẹ́ kájọ gbọ́ kájọ wò ó. Kò gùn púpọ̀, ṣùgbọ́n tí a bá wọnú ètò lọ a jọ máa gbọ́ ohun tó wà nínú fídíò yẹn, ohun tí Àṣàrí Dòkúbò ohun tó sọ nínú fídíò yẹn. Mo wá fẹ́ mú ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá, bàbá tí wọ́n sọ pé àwọn làwọn dífá tó mú kábíyèsí Aláàfin tuntun fún lọ́yọ̀ọ́, ìyẹn ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọwádé, Professor Wándé Abímbọ́lá. Àwọn oníròyìn wọ́n bá wọn sọ̀rọ̀, wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún wọn, pàápàá jùlọ lórí bí àwọn kan ṣe ń sọ wípé kò yẹ kí wọ́n máa gba àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tàbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láàyè láti máa dé orí ìtẹ́ nílẹ̀ Yorùbá, ìyẹn láti máa jọba nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ pọ̀ tí wọ́n bá bàbá yìí sọ, tí bàbá yìí sọ fáwọn oníròyìn, ṣùgbọ́n eléyìí tí mo rí tí mo fẹ́ kájọ gbéyẹ̀wò bẹ́ẹ̀ tí mo fẹ́ mú wá fún yín ó ní èsì tí bàbá fún àwọn oníròyìn nígbà táwọn oníròyìn bí wọ́n lè rẹ̀ wípé kí ni èrò àti ìwòye ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá lórí wípé kò yẹ kí àwọn ọmọ ọba tán bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tàbí tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, ẹlẹ́sìn Islam láti máa dúnpò ọba. Màá mú èrò àti ìwòye bàbá wá fún yín lórí ìbéèrè yẹn, ìdáhùn tí bàbá fún àwọn oníròyìn tí mo sì fẹ́ kájọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún káwò ká gbọ́n tí wọ́n ní fún wa, tá a bá wá padà dé ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a sì là kalẹ̀. Ẹ má tì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀. A kí gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi, àní ṣàìsàn sọ ní ṣe wá o. Gbogbo kùdẹ̀kùdẹ ara ẹnìkọ̀ọ̀kan wa ọbẹ̀ Èdùmàrè yóò bá ní ìwòsàn o, a sì wà lálàáfíà, àní gbégbé ayé ìnira. Bóyá ìwọ wá kẹ́fù wípé o ní àìsàn tàbí àrùn kan tí wọ́n ń pè ní oyún ìju, ìyẹn fibroid, ó ti wá ń ṣe adínàgbò òkú láti rí oyún ní, láti rọ́mọ bí rẹ̀. Bóyá ìwọ sì ti bímọ
ṣùgbọ́n lẹ́tà ló padà rí pé oyún ìju ó súyọ ó develop ní ara rẹ̀ ó ti wá ń dàn láàmú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wò yìí ni kó o pè torí pé fibroid àìsàn tó máa ń dààmú obìnrin ni kínkínní báyìí ni tí máa ń bẹ̀rẹ̀ téèyàn ò bá tètè mójútó ní máa ń di ńlá ló máa ń gbẹ̀rẹ̀ kẹ̀tíṣẹ̀ débi pé ó máa ń ṣe àkóbá fún àgọ́ ara obìnrin láti rọmọ bí tàbí láti jẹ́ pé kí nǹkan oṣù ọmọbìnrin kí ó máa wá bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Èwo ni wọ́n ń kojú ń bẹ̀ bóyá wọ̀kàn tí ẹ ti wá ṣiṣẹ́ abẹ wọ́n ti bọ́ ṣiṣẹ́ abẹ rí ṣùgbọ́n ó tó ń padà tàbí ó tó ń rí àpẹẹrẹ pé ó tó ń dọ̀ láàmú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni kó o pè ìlànà ewé àtegbò ó ní ó sì rọ́nà àbáyọ torí pé agbára ń bẹ nínú ewé àtegbò tí àwọn baba ńlá wa tí wọ́n fi máa ń ṣètọ́jú ara tí wọ́n fi máa ń kojú oríṣiríṣi àìsàn àrùn lágọ̀ọ́ ara ọmọ ènìyàn. Pè wọ́n bá wọn sọ̀rọ̀ kó o ṣàlàyé ó ṣe bẹ̀rẹ̀ àti àwọn tó ń là kọjá fún wọn. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ó sì dúpẹ́ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. lérò pé ẹ̀yin náà ti gbọ́ ìkéde àti ìpolówó eléyìí tí a mú wá fún yín yẹn. Tẹ́yin náà bá fẹ́ darapọ̀ mọ́ àwọn ẹni rere àwọn ẹni iyì àwọn olókoòwò àwọn ọlọ́rọ̀ ajé tí wọ́n ń ṣe ìkéde àti ìpolówó ọjà wọn lórí ètò ìwòye, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lò òun náà lẹ tí wọ́n wò lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ bí a ṣe jọ rìn bá a ṣe jọ ṣe tí ó fi rọ̀ yín lọ́rùn tí ó fi rọ̀ àwa náà lọ́rùn a jọ sọ̀rọ̀ papọ̀ tí mo sì mọ̀ wípé lọ́gán tẹ́ bá ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ̀yin náà ẹ rí ìyàtọ̀ eléyìí tí ó wúni lórí nípa iléeṣẹ́ àti okòwò yín. Ìyẹn lábala ti bẹ̀yẹn. Bákan náà ẹ má gbàgbé láti bá ní subscribe kẹ́ ẹ sì tan notification bell ìyẹn agoran mi létí kẹ́ ẹ lè mọ láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ wá jẹ́ kí n mú fídíò tí mo ní Àsàrídòkúbò tí mo ló ṣe tó fi sọ̀rọ̀ nípa bí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà bí wọ́n ti fẹ́ sọ Sultan tìlú Sókótó àti kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ di permanent chairman alága tí ò ní yípadà fún ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ mú wá fún yín kájọ gbọ́ ká tó tẹ̀síwájú. Stood and fought to what we now know as Yoruba people. They will be turning. If they are brought back, they will not believe in this perfidy of trying to raise the Ooni of Ife over and above the Aláàfin of Ọ̀yọ́. It is not historical. We have read the books of Johnson. We have read Ajayi Crowther. We have read so many books written on Yoruba history. So where did Ooni of Ife come to be even the head of Yoruba people? He has not finished being the head of Yoruba people. You want to impose him on me to be my head. And we have a constitution that ought to protect every one of us. That is even if the National Chiefs Council or whatever is necessary. If it is necessary, the best thing to do, like they said, every senatorial zone should elect 3 traditional rulers, like the Senate. When they reach there, the representing federal character, they should elect their leadership on rotational basis across the 6 geopolitical zones. Across the 6 geopolitical zones. That is the wisest and the most constitutional thing to do. To give equity and fair play to everybody. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tí tẹ́ ẹ ti rí yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Àsàrídòkúbò tó sọ. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan
kí ni èrò àti òye tiyín lórí ọ̀rọ̀ yìí? Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí nínú àwọn tí a ti sọ sẹ́yìn lórí ọ̀rọ̀ yẹn, àwọn kan ní bí àwọn ọmọ Ìgbò bí wọ́n ṣe jáde tí wọ́n tako ìwé àbádòfin yẹn tán fẹ́ sọ dòfin yẹn, pé kò sẹ́yìn àwọn ọmọ ìlú Ọ̀yọ́ pípé ni wọ́n fẹ́ lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn ọmọ Ìgbò láti tako ìwé àbádòfin yẹn. Àwọn kan ní kò rí bẹ́ẹ̀, wípé tá a bá fẹ́ ṣe ní láàre búre ìkan ò gbọ́dọ̀ jù kan, wípé kò yẹ kí ó jẹ́ pé kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Sultan tìlú Sókótó, kò yẹ kó jẹ́ pé àwọn méjèèjì nìkan ni yóò wá jẹ́ alága tí ò ní yí padà fún ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà, gbà tó jẹ́ pé gbogbo wa la mọ̀ wípé 3 major tribe tó wà ní lórílẹ̀‐èdè Nàìjíríà, Haúsá, Yorùbá àti Ìgbò ni. Kí ló wá dé tó jẹ́ pé Haúsá àti Yorùbá nìkan ni ó wá jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà? Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan fi ọ̀rọ̀ àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí, kí a jọ wò ó, ká jọ gbé yẹ̀wò síra wọn gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ bá ní subscribe, kẹ́ ẹ sì tan notification bell kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.